Hello everyone, welcome to Toyeen Talks. Wow. How are you doing? Anyway, checking koko kin na ẹ̀yin èèyàn gidi èèyàn pàtàkì. Thank you all for watching. Ẹ ṣé gan-an, thank you for following us. And if you're new here, we say you're welcome. Thank you for joining us. Má sọ̀rọ̀ yẹn mọ́ tó bá tún so máa bí ẹnu ni it's okay. Bá tún so máa tún dàbí. Ó ti tán bẹ́ẹ̀ bọ́dá láti. Ó ti tán. Ó ti tán sà. Ó ti tán sà. Mọ́mí Jókè. Yes sir. Kí màmí tó sọ̀rọ̀. Tí ọmọọṣẹ́ yín tẹ sọ pé wọ́n gbà. Nẹ́tíwọ́ọ̀kì yìí. Ṣé understand? Tọmọọṣẹ́ yín tẹ sọ pé wọ́n gbà. Ṣé ẹ gbọ́ mi? Ó máa wù mí kí n kàn kọ orin ẹyọ kan fún yín bọ́dá láti. You understand? Torí this is a very good one. Inú mi dùn sí eléyìí tó ṣẹlẹ̀ yìí. Ìmí tó rọ̀ lélẹ̀ wọn tún wá ṣú síbi tó jìnnà, ilé náà wá ṣú sí. Bàbá Mohbad rọ ọmọọṣẹ́ kankan tó fẹ́ bá wọn ṣiṣẹ́, ọmọọṣẹ́ bọ̀dá láti lókùn tán gbà láti snare production. No wonder táwọn náà fi ṣe introduction. This is Mohbad dad. Well, báwo lẹ́yìn ṣe máa ń ṣe introduction tọ̀dọ̀ tí yín tẹ́yìn bá fẹ́ wọ inú orin bọ̀dá láti? IJK production. So production èyí táwọn lè lò làwọn lò introduction òun làwọn máa lò. So whenever we hear that introduction àti mọ ẹni tó wà behind camera yẹn, ṣe understand me? So ní bínú náà ni àgbà máa ń gbà ni. But just like nǹkan tẹ́ni tó gòkè lẹ́ǹkan sọ pé tọ́lọ́n bá ti fọ̀tá ẹni hàn ni kéèyàn tètè palẹ̀ mọ́ kéèyàn sá fún ni. Mọ bọ̀bọ́ yẹn lọ́ta yín not until tọ́lọ́n fi hàn yín sìn. Tí bàbá bá tẹ approach ẹ̀ kí ló cost òun láti ṣàlàyé fún yín? Káti ẹ̀ ní bàbá ò ṣàlàyé fún yín kí ló cost òun láti ṣàlàyé fún yín fúnra rẹ̀? Bàbá Mohbad bá mi sọ báyìí kí lẹ rí sí ṣe understand but ẹni tó kọ́ ló lè jà ó bá tinú ẹ̀ ni. Ṣé mi ti close studio tèmi ni ṣé studio tèmi ò function mọ́ ni. Àdúrà tó ń gbà fún yín nìyẹn Ọlọ́run àtẹ́lẹ̀dá yín ni ò ní gbà Ọlọ́run àtẹ́lẹ̀dá tí yín ni ò ní gbà. Ẹnjíníà tó ń ṣiṣẹ́ nu studio mi màá wá lọ fi tọrẹ fún yàn. Àdúrà tí wọ́n ní pé kẹ́yìn close down kán jèrè ọmọọṣẹ́ yín. Àwọn potentials náà ti rí àwọn fẹ́ jèrè ẹ̀ ni ẹlẹ́dàá yín àtọlọ́run ló jù wọ́n lọ táṣìírí yẹn fi tú sí yín lọ́wọ́ kì í ṣàǹṣe ní ló ti ń bá wọn ṣiṣẹ́ kì í ṣàná ṣe understand ṣe ká ní so ọmọọṣẹ́ yín làwọn méjèèjì gẹ́gẹ́ bí ẹ ṣe sọ àtọ̀gá àtọmọṣẹ́ ọ̀ǹda yín náà wà so ẹ̀yin máa gbà fọ́lọ́run gẹ́gẹ́ bí ọ̀gá òkè lọ̀gá máa ń gbé o ṣe understand ọ̀gá tún wá lẹ́yìn jẹ́ tó ju ọ̀gá lọ so ẹ jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ yẹn. All right. Ganu sí. Ó yá mú Arífà so má bínú sí máa yẹn jọ tọrọ Ọlọ́run. Tó gbọ́ má bínú. Mọ́mí Jókè. Ṣé mo lè máa lọ sà? Ó ti tán o, wàhálà ó ti tán, ṣé mo lè máa lọ? Màámi, ẹ káàsán mà. Ẹ hold on mọ́. Arífà mi báwo ni? Ẹ má ẹ dó bẹ́ẹ̀ Mọ́mí Jókè, ẹ má sọ̀rọ̀ mọ́ 1 minute. Ẹ má unmute ẹ lọ ayọ̀. Ẹ bá wa wá orin tí Mohbad ti sọ wípé kò dìgbà tó bá tó pààyàn kan tó gùnkè so kò dìgbà tí bàbá Mohbad bá tó gbọ́ ọmọ sẹ́yìn kó tó nù náà ní fírèmù ló tó sọ pé Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ orúkọ òun ló fi ní fírèmù so ẹ jẹ́ bá àwọn orin yẹn ká kọ fún bàbá kò sí ìgbà tó bá tó pààyàn ló tó máa ń lókè. Lékan. Báwo? I thought as well. Ṣímbó ló wà. Máa bọ̀ lórí wá join mi. Ṣé o ti gbọ́ nǹkan tí bàbá Mohbad ṣe? Ṣé o sí lórí show wa látàárọ̀? Mi ò sí lórí fún bíìsì gan-an. Ó bìlí pé ẹnjìníà tó wà ní studio mi òun ló ń ṣiṣẹ́ fún bàbá Mohbad nsìn. Bọ̀bọ̀ yẹn. Tóbi. Kí lórúkọ ẹ̀ náà? Tóbi. Ló ń ṣiṣẹ́ fún wọn. Òun ló ń ṣiṣẹ́ studio bàbá Mohbad. Ọ̀dàlẹ̀ ni. Kò dẹ̀ sọ fún yín kó tó máa ṣiṣẹ́ fún wọn. Ṣé mi ti close down ni? Kò tí ì yẹ. Báwo náà ṣe approach ẹ̀ tí ò sọ fún yín? Báwo náà ṣe approach ẹ̀ tó ń gẹ́gẹ́ ò sọ fún yín? Tí àwọn bá jágbá àyà, kágbà yìí pé àgbà àyà làwọn, kí èwo náà tún ni ọmọ kékeré ìṣẹ́. Sóyè yín dára jì. All right.
mo kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ yẹn lójú ẹ mo fẹ́ sọ̀rọ̀ yẹn lójú ẹ láàárọ̀ kí n tó bẹ̀rẹ̀ ni mo ti pẹ́ pé mo fẹ́. mo bísí gan wàláì mo bísí gan. Ọ̀yá ya máa lọ bí iṣẹ́. mo ń bọ̀ wá lórí sọ́ọ̀nù. Alright, máa bọ̀. Mọ́mí Jókè má bínú mà. Mọ́mí Jókè. Kí gbogbo ilé o, mo kí yó lórí ẹbí tíátíá. Ṣé wàá pa mọ́? Kò tóré gègéré o, ọmọ aráyé lé o, ó ti diwa wọn, ó ti dẹ̀jẹ̀ wọn, ó dẹ̀ ti bá wọn lára, ẹ má ṣe gbára lé wọn, ọ̀dàlẹ̀ ni wọ́n, ẹ má ṣe gbẹ́kẹ̀lé wọn, wọn ò dáa. Mo kí yín kú oríire bọ̀dá Láti. Oríire àkọ́kọ́ tí mo kọ́kọ́ kí yín ni wípé ẹ fi ọ̀tá ṣe ọmọṣẹ́, ẹ fi ọ̀tá ṣe ọ̀rẹ́. Wọ́n mú nǹkan sí orí fún ọmọṣẹ́ kó lọ fi sí àga fún yín tẹ́ bá dé Nàìjíríà àbí tó bá fẹ́ gbé tíì fún yín kó fi sínú ẹ̀. Oríire àkọ́kọ́ tí mo kọ́kọ́ kí yín fún nìyẹn. Ṣé rí bàbá Mohbad, inú mi dùn, Ọlọ́run tún ti yọ. Network kò jẹ́ agbọ́ yín mọ́. Bíntín. Mọ́mí Jókè máa gbọ́ yín mọ́. Central. While we are waiting for Mọ́mí Jókè. Central balance acupuncture tiẹ̀ ni. Acupuncture. Ṣé everybody ò gbọ́ mi ni? À ń gbọ́ yín. Gbọ́ yín o. Láwọn fẹ́ sí mi. Wọ́n wà lórí kọ́ ni wọ́n wà lórí kọ́. Okay. Bínú jàre, kọ́ọ̀lù kan wọlé ni. Ó ti fi hàn wípé bàbá Mohbad ń bá Mohbad du máìkì orin kíkọ ńgbà tó wà láyé ni. Because mo wò pé bó ti hùn kí Mohbad má ní owó rárá láyé, kì í ṣe bíi pé kó àti tọ́jú bàbá ẹ̀ máa wá dògùn fún tó dẹ̀ mọ̀ pé bàbá yìí gangan lẹni tó tọ́jú òun. We all saw the man nígbà tí ọmọ yẹn kú. I was like, what is this? Kí ni ọkùnrin yìí ṣe? Látàtà wá ráwọn fọ́tò tí Wùnmí àti ọmọ nìyẹn. Ibi tí mo ti kí yín kú orí. Ire nìyẹn pé kò dẹ̀ ń ṣe wípé olórí ẹbí ló fẹ́ kó lọ kọrin tí ò ní kó múra dáadáa, tó ní kó wọṣọ kan, tó ní kó ṣe gbá kó ṣàwo. Ó ti wá hàn ní ìsìn wípé ìwà wọn ni pé kó máa fọ̀bẹ ẹ̀yìn jẹ èèyàn níṣu. Òun ni wọ́n ṣe fi ọbẹ̀ ẹ̀yìn jẹ yín níṣu yẹn. Highest bidder lọmọṣẹ́ yín lọ fún o. Ìyẹn dẹ̀rọ bóun ti mọṣẹ́ engineering work yẹn dáadáa tó, òun ti lè ṣe légbè tó, ṣùgbọ́n kò mọ̀ wípé báńkú balẹ̀ fún Dínkùdí wà nínú àpò. Tí ìmú Dínkùdí lé lọ́wọ́, ọjọ́ tí bàbá bá mú Dínkùdí lọ́mọ lọ́wọ́, ọjọ́ yẹn ni bàbá yẹn finish. So báńkú bá tẹ́ ẹ fún lòun sì sáré lọ lò. So Ọlọ́run ti gbé yín lékè. Ẹ má tiẹ̀ jẹ́ kó mì yín. Ẹ má jẹ́ kó jọ yín lójú. Iṣẹ́ ibi tí wọ́n fẹ́ ṣe fún yín. Ẹ máa gbọ́ mà, more than 3 months now tí mo ti ní engineer mi. Àṣírí iṣẹ́ ìtúsí mi lánàá sóni ni, ẹ ti understand? Mo ṣe confirm ẹ̀ because mo ti máa ń. Ẹ̀yin ò tiẹ̀ listen débi tẹ́ máa gbọ́ voice inú orin yẹn. Mo gbọ́ bẹ́ẹ̀ mo rò pé voice jọra. Kẹ́ débi tẹ́ máa gbóhùn ẹ̀. Bẹ́ẹ̀ ni, nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn. Kó jọra ni. Èmi rò pé voice jọra. So èmi bá yín yọ̀ o,
èmi bá yín yọ táṣìírí yẹn gan ọba tún sí yín lọ́bẹ̀ ṣe gba another engineer náà tẹ bá dé nàìjíríà ó sì máa pa ọ̀gá mi mo ní kí wọ́n á yọjú sí yẹn ẹ̀ ní mọ̀ wípé ẹni tó máa fi iṣẹ́ ibi rán sọ́ta yín nìyẹn. Mo bá yín yọ trust nobody lórí ilẹ̀ ayé yìí níbi tí ọ̀rọ̀ ìlérí olúwa dé yìí àwọn ẹbí tí wọ́n lè fi palọ́ọ̀kì sí ẹnu tí wọ́n mọ ikú tó ṣe pa ọmọ wọn tí wọ́n ò lè sọ tí gbogbo wọn di ẹnu wọn pa ṣáwọn yẹn ni ò ní betray anybody tó bá súnmọ́ wọn. Ṣé tí wọ́n bá ní ìtara ọmọ wọn ò mọ̀ túmọ̀ pé kó fi brown paper ráàpù òkú ni ṣé wọn ò mọ̀ túmọ̀ ẹ̀ ni ó ti kọjá sísọ nìyẹn. So mo bá yín yọ̀ ọlọ́run ti gbé yín lékè ọ̀tá yín kí ló kà wá kí la fẹ́ sọ ìwà ẹ̀dá á máa fi hàn wọ̀ wọ́n ní ìwà téèyàn bá ń wù tí ò bá sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ pé tó bá di pé ó lówó tán ìgbà yẹn gangan lẹ́sẹ̀ máa mọ̀ wà yẹn. So ìgbà tó ti di pé ó ti wo bank account yẹn tó ti wo balance ó ti wò pé yes ìgbéraga dé nǹkan báyìí tóun bá ṣe ń sìn òun ti lágbára bọ́ kò mọ̀ wípé wọ́n fi lẹ́jà ká sọ pé tip of the ice bulge lọ́ fi taste ẹ̀ lẹ́nu wò kó tó fi fọ́ ìyàkàtà ìgbéraga ló ń ṣáájú ìparun. Èèyàn kan ti pè mí o lórí pé wọ́n gba kínní yìí ní kó tó di pé mo á join live yín pé àmọ́ mi jókè wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ wọ́n mà gbé engineer bọ̀dà láti ó mà fọ́ ní mo ní ríìlì mo wá fi wá sí live stream yìí mo wá listen mo wá gbọ́. Ẹ wò ẹ má fọ jàre orin tí ò lè last ní public àwọn wo ló fẹ́ stream káàdó adé on my own somebody pour me water o wàkà jẹ́jẹ́ make no jam àgbákò o mo dúró ná. Acupuncture. Síbẹ̀ bíntín. Abdallah ti ẹ̀ka sàn ẹ̀kọ́ ètò. Sórí nǹkan tó kó bá mi. Mo bísí gan ni ẹ má bínú. Sórí pé wọ́n ló kó bá mi lórí ọ̀rọ̀ bàbá Mohbad ṣé o mọ̀ pé wọ́n ni. Mo lè lé mi ní gbẹ̀sà má bínú. Sọ́yìn yín mo lè lé mi ní mo dẹ̀ tún lè lé mi kọ́. Sórí pé sórí. Ẹ máa gbọ́ Abdallah tí rísì tí mo fi lè lé mi kọ́ ni wípé a mọ̀ wípé ojú la rí ọ̀rẹ́ ò dénú ẹgẹt tí àgbàlagbà àṣẹ bá wà tó yẹ kó ọmọ burúkú náà tó yẹ kó náà wà tó yẹ yín ẹ wá kó oríire torí pé Ọlọ́run fọ̀tá yín hàn yẹn téèyàn bá dẹ̀ ti mọ̀ èèyàn lọ́tẹ̀ èèyàn lẹ́mọ̀ pé kò lè pààyàn mọ́. Òbí tí wọ́n bá dé gẹ́gẹ́ tó bí mo ṣe gbọ́ ó yà mí lẹ́nu ó jẹ́ káyéfì fún mi tí wọ́n bá tiẹ̀ wá fi irú ẹ̀ lọ só yẹ kó ń gangan gbà kó yẹ kó gbà náà ṣùgbọ́n wẹ́. Ọmọ bàbá Mohbad lówó jù mí lọ. Owó kíni owó public owó tó máa tó tán dáadáa tí owó tí èèyàn ò bá invest lé lórí máa tán ṣé studio tán sí ni investment àbí any investment dey play ẹ wo ẹ má jẹ́ kí yẹn wé yín dáhùn rárá dáadáa tí. yóò kàn wé mi dà yẹn ti lọ. ẹ jọ dáadáa tí tó bá wá di kíní ẹ jọ ẹkùn nígbà láti parí program serious case kan wà tá a máa sọ ẹ jọ. Mama T. Ẹ káàsán lẹ́ẹ̀kan sí mọ́mí jókè mọ́ ẹ káàsán ọ̀rọ̀ tí mọ́mí jókè ń sọ yẹn ló yẹ kí n sáré gùnkè wá progress ní yé ariwo wà gbà progress ní mo ṣe sọ wọ́n sọ pé wọ́n fi pépà ráàpù ọmọ
mo bá sáré kìtìkìtìkìtìkìtì mo sáré gbọ́ Ìkòròdú lọ ọ̀rọ̀ tó bá ń sọ lórí olè òṣòro tó bá fi ń rán ọmọ ẹni àbọ̀dá wọn sọ òun bá sáré gbọ́ Ìkòròdú lọ nígbà tó máa débẹ̀ òun bá bèrè bàbá olúwa bá mi wò ó ṣé lóòótọ́ ni kí lórúkọ máa yìí o ṣé lóòótọ́ náà lọ síbi tí Mohbad wà ó ní rárá o kò sẹ́ni tó lè dé bẹ́ẹ̀ o àfi tóun bá sáì ó ní ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ mo tó sọ nìyẹn o mọ́mí Jókè so wọ́n ní bàbá sọ pé kò sẹ́ni tó dé bẹ́ẹ̀ o pé lámbà ni o ó ní mo ní kí n ṣàlàyé fún yín o. Andy thank you jàre comment section. dára tí Ṣẹ́wà. ẹ kọ́kọ́ kíra yín kú oríire náà pé irú ọmọ yẹn ti lọ because tọmọ yìí ò bá lọ ó máa gbàbọ̀dé fún yín ẹ̀ẹ́dẹ̀ ní mọ̀ pé olómọ máa mú páàsì yín lẹ̀ Nàìjíríà ìfún tẹ́ bá lọ Nàìjíríà irú ẹ̀ lè fà yín lẹ̀ fáwọn àwọn onígbèkùn láwọn táwọn yẹn máa dẹ sílẹ̀ fún yín bọ̀bọ́lọ̀ sì ti fojú ẹ̀hàn yẹ ọpẹ́ gidi ni ní tó ti ẹ̀fọ́ nísìmí ni pé látijọ́ tí bàbá Mohbad tó ti ṣe birthday tán ti gbé fírèmù wá fún bàbá tó ti wọ agbádá tó ti di wáò ọmọ yín dẹ̀ ń bẹ ní mọ́ṣúárì bàbá dẹ̀ ń flex bàbá ń lo cream bàbá ń dán káàkiri ìjọ ẹlẹ́kẹ̀ẹ́ pé ìjọ ẹlẹ́mí tí ń wúlẹ̀ sí ń dáná pé bàbá bẹ eléyìí mo ti ń dáná bàbá eléyìí she's up to something so pé bàbá gbọ́ ọmọ sí ẹ̀yìn yẹ kò ń sọ ọmọ sí ẹ̀yìn òun fẹ́ lọ́n ti ẹ̀ ni that is Yorùbá fún yín bí Yorùbá ṣe máa ń ṣe nìyẹn tẹ̀m̀bẹ̀lẹ̀kùn ni wọ́n ti fi owó kan tàn bó ṣe wà yẹn ni owó tó máa tó tán bọ̀ irú rẹ̀ máa fẹ́ padà wá báyìí o ẹ mọ́ gbà padà o ẹ jọ̀ọ́ o torí nígbà tí n tó bá ń jẹ́ ń bẹ̀ yẹn bá tán á fẹ́ padà wá báyìí ẹ mọ́ jẹ́ kó súnmọ́ stúdíò yín mọ́ o kò sẹ́ni tó fẹ́ bẹ̀yìn wọ́n á ní àgbà máa ń gbà ní ẹ má gbà kú mọ́ra o ikú ni. ẹ̀gbọ́n gbà táwọn kan ní kí n pè mo ní kí mo fẹ́ pè fún mo ti lẹ́lòmí tó ń gbà. ẹ ti máa pè é ó ti lọ́ ti ẹ̀ nìyẹn ó ti lọ́ ti ẹ̀ nìyẹn so ti yẹn báyìí nísìnyí báyìí secret business yín tó mọ̀ nínú ló ti fún bàbá tó ti di first of all this is Mohbad dad ọmọdé ń bẹ mọ́túárì gbogbo àwọn tí ń tẹ̀lé bàbá yẹn tán ń support òsì tó ṣe wọn ò ní nísinmi wọn á nísinmi. Andy. Good afternoon. Ẹ káàsán nílé, ẹ káàsán láti stand everybody. How are you? Àwọn èèyàn kan ò tètè fura ni. Ṣé understand? Lórí ọ̀rọ̀ ọmọọṣẹ́ yóò ṣọmọṣẹ́. If Joseph Aloba Oluwabamiwo, also known as a betrayer. Nígbà tí bàbá Mohbad tó bá betray all the public gbogbo bí wọ́n ṣe dáwó fún tí wọ́n ń wá justice tó wá betray olóògbé Mohbad gangan ta ni bàbá Mohbad ò ní lè betray it's a betrayer ẹ wo ikú oró tí Mohbad kú ó betray Mohbad náà àwọn tó ń fẹ́ tó gbé sílé náà ṣe bí ìyàwó níyàwó ni wọ́n tó ń lá píópíó wọn ẹ̀dẹ̀ wá ń sọ pé ó gbọmọṣẹ́ kò ń ṣe ọmọṣẹ́ ni problem bàbá Mohbad gangan ni problem ṣe bí owó tí public dá fún bàbá Mohbad ṣe bóun ló fi lọ́ ọmọ yẹn ẹ ti yẹ ká gbàgbé ọmọ yẹn ẹ wo age ọmọ yẹn sí bàbá Mohbad ó oppress ọmọ yẹn ni ṣe bí gbà táwa dáwó fún tán ló betray wa ló fi owó táwa dá fún ló fi oppress wa ẹ má gbàgbé pé nígbà tá à ń dá àwọn owó yẹn fún lára àwọn fans ti jáde wọ́n sọ pé owó pension là ń dá fún ṣé gbà táwa máa dá owó ṣòwò pension là dá fún ni ṣebí nǹkan tí wọ́n ń sọ ni pé a fẹ́ gba justice fún Mohbad nígbà tí a ti dáwó fún tí camp ẹ ti divide into two ni àwọn kan wá ń jáde náà wá ń sọ fún wa pé owó pension la dá fún pé tó bá ti gba justice fún ọmọ ẹ̀ tán ó máa fẹ̀yìntì àwọn tó ju bàbá Mohbad lọ nílùú òyìnbó wọ́n ń ṣiṣẹ́ up to now but láti ìgbà tí wọ́n ti pa ọmọ ẹ̀ ìjọ ṣiṣẹ́ kankan kò ṣiṣẹ́ kankan nítorí ẹ̀
Sherry, betrayer ni man here, any side ibẹ̀. Let me respond to what Mama T said. Which grade? Which grade? Which grade you know? Good now. Rich grade ṣebí wọ́n ti gbé ọ̀pá àṣẹ fún ó gbéra láti Ìbàdàn onígbà tóun gbọ́ pé brown paper ni wọ́n fi ráàpù Mohbad ṣebí ó ní fóònù kí ló dé tí ò pe bàbá Mohbad ó ṣe gbéra láti Ìbàdàn kó tó lọ béèrè question kájọ ní gbogbo yẹn èmi á tún repeat fún yín brown paper ni wọ́n fi ráàpù Mohbad anybody tó bá dé Èkó lẹ́yìn tó bá fẹ́ rí Mohbad need nǹkan kan ẹ lọ síbẹ̀ ẹ máa rí Mohbad dàbí skeleton ni kí lẹ expect kí Rich Grace àti Joseph Aloba wá sọ fún public a sọ pé nǹkan tí a jáde wá sọ a sọ pé òótọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó máa debunk ẹ̀ ni ṣebí public dáwó fún ṣebí ó debunk ẹ̀ ni ṣe rí ọ̀rọ̀ ọmọọṣẹ́ ọ̀ṣọ́mọṣẹ́ ẹ jẹ́ ká mẹ́nu lọ ká kúrò ńbẹ̀ nǹkan tó ti mú tó betray Mohbad nígbà tí Mohbad wà láyé ó betray nígbà tí Mohbad